Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko níbikíbi tó bá ti ń wo fídíò mi ṣàlàáfíà ni. Lẹ́nìí mi tún ní pẹ́ lórí program yìí máa kásáré sọ nípa ẹni. Mo rí fídíò kan tí ó ń jà ràyìnràyìn lórí ayélujára níbi tí bàbá Adébóyè, Pastor Adébóyè tán ti sọ ìtàn ọba kan nílùú tán ní ọba yẹn ń kú. Wọ́n wá sọ débi wípé ọba yẹn ìgbà tó pàdé ẹnìkan ní àwọn ọba yòókù ní ìgbà yẹn lọ́ba tó jẹ kò ṣe kú mọ́. Mo wá rí pé àwọn ọmọ Yorùbá àtàtà wá jáde síta, àwọn bíi Tani Ọlọ́run wọ́n jáde síta, wọ́n sọ̀rọ̀ lórí fídíò yẹn ní pé nǹkan tí bàbá Adébóyè ń sọ yẹn pé Ifá ni wọ́n dá kí ikú àwọn tí ó ń kú yẹn kan má ṣàlàyé, àwọn ọba tó ń kú yẹn kan má kú mọ́, pé wọ́n parí ìtàn yẹn. Correction tí àwọn èèyàn ṣe ń bẹ̀rẹ̀ ni wípé láti lè jẹ́ kí àwa náà mọ̀ pé nǹkan tiwa ó ń ṣiṣẹ́. Wọ́n wá rí pé Pastor Adébóyè ò sọ nípa pé òkè o nǹkan báyìí ló ṣẹlẹ̀ tí ọba fi ń kú. Tó bá jẹ́ ní ṣọ́ọ̀ṣì ni ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ni wọ́n máa sọ pé àgbà tí Jésù ń dé ẹni tí wọ́n lọ ka Bible ni. Tí ẹni pastor náà bá máa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ó yẹ ká máa sọ nípa wa wípé àwa náà ní nǹkan tí a lè ṣe tí gbogbo nǹkan máa fi wà òkè. Correction tí Tani Ọlọ́run sọ tó ṣe ń bẹ̀ nìyẹn. Kán lè jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé àwa náà o kì í ṣe gbogbo bọ́n ṣe ń sọ nínú Bíbélì, kì í ṣe gbogbo ẹ̀ náà ni pé àwa ò ní nǹkan rí tá a lè ṣe nílé ayé àwa èèyàn dúdú. Mo wá rí pé àwọn kan wọ́n wá jáde síta, wọ́n bẹ̀rẹ̀ don't talk to kinní kan like that. Kí ló ń ṣàwa èèyàn dúdú náà? Ṣé òkè nǹkan tí a fi ń yéra wa lénìí ni wípé gbogbo àwa èèyàn dúdú lágbàáyé àráyé wá? Ọjọ́ wo làwa èèyàn dúdú fẹ́ nílò síwájú? Ṣé nǹkan tẹ́ ń sọ sí ni pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ nínú Bíbélì nìkan ló dáa? So nǹkan tẹ́ ń sọ ni pé àwa èèyàn dúdú a ní ìtàn rere táwa náà lè kọ́lẹ̀ táwọn èèyàn lè rí láti ṣe àpèjúwe nípa nǹkan tó Elédùmarè gbélé wa lọ́wọ́. A dẹ̀ ń fẹ́ ká ní lọ síwájú. Nǹkan tí ẹ wá ń sọ fún wa nísìn ni pé Elédùmarè tó dá wa sílé ayé ó dá wa fún ẹrú láti máa sọ̀tàn àwọn onítàn. So àwa náà ò ní ìtàn gidi kan tí a lè sọ fún àwọn àgbáyé. Ó mà ṣe ni láàánú o. A dẹ̀ ń fẹ́ kí ìran àwọn èèyàn dúdú kó ní lọ síwájú. Ó máa pẹ́ gan ni o. Á pẹ́ gan káwa èèyàn dúdú tó ní lọ síwájú. Nítorí kíni àwa gan fúnra ara wa ò ríra wa bí èèyàn. Bí Pastor Adébóyè ṣe sọ̀rọ̀ níjọ́ yẹn sìn kó wá ní Jesus walk and just touch the woman. Àbí kó ní nígbà tí Jésù ń dé wá fọwọ́ kọ obìnrin. Ẹ máa ṣe hallelujah àbí? Ó ga o. Ó ga. Ṣé rí níbi tí ojú dẹ̀ làdé ń sìn, oníkálukú ló ń gbèràn ẹ̀gá ń sìn. Ìwọ tó bá máa ṣe ẹ̀sìn yẹn máa ṣẹ̀sìn lọ. Ṣùgbọ́n ẹ má máa tánìṣì méjà wa èèyàn dúdú mọ́. À ń sọ pé àwọn òyìnbó wọ́n racist, wọ́n fìyà wọ́n ò ṣe ní racist nígbà táwa gan ò ríra wa bí èèyàn nínú ilé. Tó jẹ́ pé ìtàn onítàn là á máa gbé sórí. Tó jẹ́ pé gbogbo nǹkan tó ti ọ̀dọ̀ wa ní ilẹ̀ èèyàn dúdú kò dáa rárá àfi ìtàn Àràbù, ìtàn Júù tí wọ́n mọ̀ wá rí. Kí ló ń ṣe? What was the problem? Kò sí nǹkan tó tẹ̀ tún dùn mí ni pé bá ṣe ń ṣe náà là ń kọ́ ọmọ wa sínú ẹ̀, bá ṣe ń ṣe là ń kọ́ àwọn ọmọ wa sínú ẹ̀. Ṣé Pastor Adébóyè jẹ́ Ọlọ́run ni? Báwo la wá ṣe mọ̀ pé gbogbo nǹkan tá ń ṣe yẹn gan pé lóòótọ́ ni, pé wọ́n rán wọn níṣẹ́ káwọn máa ka Bíbélì fún wa? Kò sẹ́ni tó lẹ́rìí ẹ̀ náà. Ẹ jẹ́ kí àwa èèyàn dúdú kọ́kọ́ ríra wa bí èèyàn. Ká mọ̀ pé àwọn nǹkan tó dáa náà ti jáde nílùú wa. Ká mọ̀ pé àwa náà lè dá dúró without all these white people. Ká mọ̀ pé a lè dá dúró nípa gbogbo ìtàn àwọn Israeli tán sọ fún wa. Ṣé rí ó ṣe ní láàánú o.
adẹ̀fẹ́ ní ìlọsíwájú à ń fẹ́ kí gbogbo kó dáa fún wa ṣùgbọ́n agbó orí tiwa kalẹ̀ à ń ba orí olórí. Ẹ jẹ́ á ronú, ṣé Elédùmarè tó dá wa dúdú yìí so kò kàn dá wa fún anything ju pé nǹkan tó bá ti dọ̀dọ̀ funfun wá sí ni sọ́dọ̀ wa òun nìkan ló dáa, nǹkan táwa èèyàn dúdú gan bá ti ní fúnra ara wa kò dáa, ìtàn wa ò dáa, ìwọṣọ wa ò dáa, ìsọ̀rọ̀ sí wa ò dáa. Bẹ́ẹ̀ Yorùbá yìí náà lẹ́dẹ̀ẹ́ ń sọ tẹ́ fi ń ká àwọn èèyàn láti lówó lọ́wọ́. The one thing I know is that gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ìtànjẹ ni, kò sẹ́ni tó dọ̀run rí, kò sẹ́ni tó dọ̀run rí. Ebi kan táwa ti kà náà ni Bíbélì náà kọ́ là ń kà lójú, gbogbo Bíbélì pátápátá ìtàn ni, ìtàn ni. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní 40 ọjọ́ àti 40 òru, kí ló kan tèmi pẹ̀lú yẹn? So àsìkò ti tó fún àwa tá a jẹ́ èèyàn dúdú fún tourism ká lè ní nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa wò lọ́dọ̀ wa. Àwọn tourist center wa ká túnṣe, àwọn èèyàn kan lè máa wò ó, kán lè mọ̀ pé Elédùmarè náà ṣe nǹkan fún wa, pé àkànwálé ayé asán, káwọn èèyàn lè máa rí wa bí èèyàn náà, kán yé rí wa bí ẹranko mọ́. Bá a wá sí ìlú òyìnbó wọ́n á deport wa, àtúlẹ̀ wa ṣe. Mo rí fọ́tò kan tán tún gbé fún ọba Aláàfin, wọ́n fi ọba Aláàfin sísàlẹ̀, wọ́n wá ya fọ́tò òyìnbó Jésù àti Màríà bí kankan whatever, wọ́n wá gbé sókè Aláàfin. Ṣé rí ṣé ok ibi tán gbé fọ́tò Aláàfin sí yẹn, nǹkan tẹ̀yìn sọ fún wa nísìnyí ni pé íméèjì yẹn ó ju íméèjì Aláàfin lọ. Ọlọ́run á jẹ́ ká gbọ́n o, Ọlọ́run á jẹ́ ká gbọ́n. Gbogbo rán dandan tá à ń ṣe yìí tá a bá kúrò nínú ẹ̀ kò sí nǹkan kan fún wa o, a lè rọ́nà lọ́bì kankan torí àwa dúdú òrìra wa bí èèyàn mọ́. Wọ́n wo ẹlòmíì, ẹ wo pásítọ̀ kan ní Àbújá bọ́mọdún ọmọ 14 years sùn, síbẹ̀síbẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ tí wọ́n tún defend ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kan tètè pariwo síta torí pé bàbá ọmọ yẹn lówó, àwọn ṣọ́ọ̀ṣì wọ́n tún halẹ̀ mọ́ bàbá ọmọ tán bá ọmọ yẹn sùn, tí pásítọ̀ bọ́mọ yẹn sùn, ọmọ 14 years. Àwa Yorùbá ní ìtàn gidi, a ní nǹkan tó dáa, ẹwà èdè wa ó gún régé, gbogbo nǹkan tó dáa tí Elédùmarè fún wa ló dáa, àwa la túnṣe. Ṣùgbọ́n ọjọ́ tá a bá ti túnṣe tójú wa bá ti là, tí àwa náà bá ti rí pé èèyàn ni wá, ọjọ́ náà la mọ̀ pé ìlọsíwájú máa bá wa. If náà tá a bá sì ń ṣe gbogbo nǹkan tá a ṣe yìí, gbogbo nǹkan tá a máa gain ni kò sówó, kò sí nǹkan kan, nǹkan tó máa wá sọ́dọ̀ wa nìyẹn. Agbára kan kò sí níbì kankan tó bá ti tẹpá mọ́ṣẹ́, tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe lọ́wọ́ ara ẹ̀, tó kàwé, tó ṣe gbogbo ẹ̀, tó ò dẹ̀ náà jù, gbogbo nǹkan máa ní ìlọsíwájú fún ẹ, o ò dìgbà tẹ́nìkan kan máa gbàdúrà fún ẹ, tó ò dẹ̀ lu jìbìtì, gbogbo nǹkan tó ń fẹ́ ó máa tó ẹ lọ́wọ́. Ó lè má pọ̀ púpọ̀ o, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni. Ẹ jẹ́ káwa èèyàn dúdú, ẹ jẹ́ ká sọ ìtàn wa, ẹ jẹ́ káwa èèyàn dúdú, ẹ jẹ́ ká ríra wa bí èèyàn, ẹ jẹ́ káwa náà gbà pé a ní ìtàn tá a lè tà fún àwọn àgbáyé láti rí fún wa. Gbogbo yín pátápátá mo kí yín lẹ́ẹ̀kan sí. Subscribe sórí YouTube channel Oma TV. Tó bá ti type Oma TV, o máa rí a lot of Oma TV, but kó scroll down wàá rí mi, mo wọ orange t-shirt ńbẹ̀, bá mi subscribe, kó comment lórí fídíò mi. Bó dẹ̀ jẹ́ lórí TikTok ni Oma TV náà ló wà ńbẹ̀. Tó bá jẹ́ lórí Facebook, Prince Owólabí Aládẹ́nìkà. Gbogbo wa à ní ṣerú ayé o. Ẹ ṣé mo dúpẹ́. Thank you.